Mo kí ẹ̀yin brọ́dà mi, ẹ̀yin sísà mi lọ́kùnrin lóbìnrin káàkiri àgbálá ayé. Orí ètò Get a Better Life TV náà ni ẹ wà yìí. Ẹ jọ̀wọ́ ẹni tó bá ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ wa kó jọ kó bá wa subscribe sí YouTube channel yìí. YouTube channel yìí ni a gbé kalẹ̀ fún ìpolongo ẹ̀sìn àbáláyé ti ilẹ̀ Yorùbá àti ti Áfíríkà lápapọ̀. So nínú fídíò yìí mo fẹ́ sọ̀rọ̀ nípa àwọn àhesọ ọ̀rọ̀ kan tí àwọn ọmọ mùsùlùmí kan ń sọ. Àwọn mùsùlùmí kankan àwọn àgbà wọn gan ló ń sọ jù wípé Ifá kò mọ geography. Ọ̀rọ̀ yìí ó jẹ́ ọ̀rọ̀ tó jẹ́ pé ó ti ń káàkiri orí ayélujára, ṣùgbọ́n fún àǹfààní àwọn ọ̀dọ́ àti bí àwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn wa, a gbọ́dọ̀ sọ fún àwọn èèyàn wípé àhesọ ọ̀rọ̀ ni àwọn ọ̀rọ̀ wọ̀nyí wípé Ifá ò mọ geography. Ọ̀rọ̀ báyìí ni ó yẹ kí a máa fún fèsì sí, àní sí tá máa fún àwọn ọ̀rọ̀ báyìí ní èsì láti fi dá àwọn èèyàn wa lẹ́kọ̀ọ́, kò ń ṣe láti fi bá bú ẹnikẹ́ni àbí kò ń ṣe láti fi sọ ẹni tí kàn bá yé àlàyé la máa ṣe fún orí èèyàn bẹ́ẹ̀. So ní àwọn mùsùlùmí tó jẹ́ wípé wọ́n jẹ́ àgbà mùsùlùmí tó yẹ pé àwa rò pé ó yẹ kí wọ́n ní òye nǹkan, pọ̀ ìbànújẹ́ ló jẹ́ wípé àwọn nǹkan tó yẹ kó yé wọn kò yé wọn. So nítorí èyí, orí ètò wa Get a Better Life TV ní ètò tá a gbé kalẹ̀ ní ìkànnì tá a gbé kalẹ̀ ní orí YouTube àti káàkiri àwọn other social media platforms tí a ti ń sọ̀rọ̀ nípa ìṣẹ̀ṣe, tá à ń sọ̀rọ̀ nípa Ifá àti àwọn òrìṣà wa. So tá a bá ń gbọ́ àwọn ọ̀rọ̀ báyìí tó ń jáde látẹnu àwọn èèyàn tó yẹ ká rí bí àwọn leaders wa nílẹ̀ Yorùbá tí wọ́n torí pé wọ́n ti wà ní ẹ̀sìn míì tó wá ń fi ẹnu àbùkù ń sọ nǹkan tó jẹ́ nǹkan tí àwọn ancestors wa, àwọn baba ńlá wa tí wọ́n fi lo ilé ayé wọn. So ìkan ìbànújẹ́ ló máa ń jẹ́ fún àwa Yorùbá gidi wọ̀nyí láti máa rí àwọn nǹkan tí àwọn bàbá yìí ń sọ tó jẹ́ pé àwọn tó yẹ ká rí as our leaders, nítorí pé wọ́n ti gbé ẹ̀sìn míì lọ́wọ́, wọ́n wá ń fi ẹnu àbùkù ń sọ ìlànà tí àwọn baba ńlá wa gbé sílẹ̀, nǹkan tí ò bójúmu, nǹkan tí ò dáa rárá ni àwọn nǹkan báyìí. So lónìí mo fẹ́ sọ̀rọ̀ nípa ǹjẹ́ Ifá mọ geography àbí Ifá ò mọ geography. So mo ti sọ tẹ́lẹ̀ pé àhesọ ọ̀rọ̀ ni, kò yé wọn ni. So ìbànújẹ́ ló jẹ́ wípé àwọn tó jẹ́ àgbàlagbà náà ló máa ń sọ ọ̀rọ̀ yìí. Ẹ jẹ́ ká wá wò ó. Ifá, mo ti ṣe fídíò lórí Ifá dáadáa, nǹkan tí Ifá jẹ́. A ti ṣe interview pé àwọn babaláwo lóríṣiríṣi nǹkan tí Ifá jẹ́. Àwọn bàbá wa sọ wípé Ifá jẹ́ ohùn Olódùmarè, ohùn ẹnu Olódùmarè. So ọ̀nà wo wá ni Ifá ò mọ geography ti wá sínú ọ̀rọ̀ yìí? Nígbà tí Ọ̀rúnmìlà tó jẹ́ the grand priest of Ifá. Tá bá ní pé grand priest, òun ni ẹni tó jẹ́ alákòóso àwọn ọ̀rọ̀ tí Olódùmarè tó rán sí àwọn ọ̀rọ̀ tí ó wá láti ọ̀dọ̀ Olódùmarè fún àwa ọmọ Yorùbá àti káàkiri àwọn tó jẹ́ èèyàn káàkiri àgbáláyé. Nítorí Ifá kì í ṣe fún ọmọ Yorùbá nìkan, ṣùgbọ́n fún àǹfààní gbogbo ọmọ ẹ̀dá ènìyàn ni Ifá jẹ́. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀, tá bá sọ wípé technology wá láti ilẹ̀ àwọn òyìnbó, ní technology tó yẹ pé nǹkan tá à ń lò náà ní lónìí nìyẹn, a máa rí wípé gbogbo wa là ń jàǹfààní ẹ̀. Bí ó tilẹ̀ jẹ́ wípé gbogbo àwọn nǹkan báyìí náà ló wà nínú Ifá, bẹ́ẹ̀ náà ni Ifá ṣe rí. Tí source Ifá bá jẹ́ ilẹ̀ Yorùbá, kò túmọ̀ sí wípé Yorùbá nìkan ló ní Ifá. Ifá ó wà fún gbogbo ẹ̀dá ènìyàn ni. Nítorí pé kí ni, ẹnikẹ́ni ló lè lọ sọ́dọ̀ babaláwo láti dá Ifá. Ìyẹn bẹ́ẹ̀. So Ifá tá wá ń sọ yìí, ǹjẹ́ Ifá yìí wá jẹ́ nǹkan tí a lè sọ wípé geography tí àwọn tó jẹ́ onímọ̀ ìjìnlẹ̀ láyé tá a wà yìí, ṣé nǹkan tí èèyàn lè fi compare ara wọn ni? Máa sọ fún yín pé bẹ́ẹ̀ ni, èèyàn lè fi compare ẹ̀, èèyàn lè fi wọ́n wéra wọn. Ní ti Yorùbá, kí n sọ ní Yorùbá, èèyàn lè fi wọ́n wéra wọn, èèyàn lè fi ìlànà Ifá, èèyàn lè fi wé ìlànà ìgbàlódé òní, ṣùgbọ́n kò ń ṣe gbogbo èèyàn kan ló lè yé. Ẹni tó bá kẹ́kọ̀ọ́ ń pa ẹ̀, àbẹ́ni tó bá ní òye láti mọ bí Ifá ṣe jẹ́ ló máa fi mọ̀ wípé Ifá àti bí a ṣe ń gbé ìgbésí ayé ìgbàlódé lónìí, Ifá ní ìlànà ẹ̀ sílẹ̀. Fún àpẹẹrẹ, tá bá ń sọ̀rọ̀ nípa digits, numbers, Ifá ní gbogbo ẹ̀. Binary
system binary system tó jẹ́ pé òun ni wọ́n fi program kọ̀ǹpútà. Ẹ lọ ṣe research yìí dáadáa, ẹ rí i pé àwọn baba ńlá wa ti ní ìlànà yìí sílẹ̀ ní binary coding system tó ń pè ní binary coding system. Binary coding system yẹn ni àwọn baba ńlá wa òun ni wọ́n ń lò tó fi jẹ́ pé wọ́n fi ń mọ kí ni nǹkan tí báwo ni a ṣe máa mọ nǹkan tó máa ṣẹlẹ̀ sí nǹkan báyìí. Ìyẹn làwọn àwọn babaláwo máa fi lọ sọ́dọ̀ babaláwo láti lè analyze. Àwọn òyìnbó máa pè ní pé wọ́n analyze the problem yẹn. You analyze the problem. So babaláwo máa wá analyze the problem yẹn, ó máa itemize ẹ̀, á dẹ̀ find a solution sí iṣẹ́ tí babaláwo ń ṣe nìyẹn using Ifá. So tẹ́ bá dẹ̀ wo nǹkan tí computer system náà ń ṣe, nǹkan tí computer system ń ṣe nìyẹn, there are problems, then ẹ máa fi sínú system bí a software lẹ fẹ́ lò ní o tó jẹ́ pé binary system, binary coding system náà ni wọ́n fi program bí system náà ṣe máa ṣiṣẹ́. So system yẹn ló máa wá bá yín wá solution, òun ló máa bá yín wá solution sí problem tẹ́ ẹ gbé ko system náà lójú. Ẹ jẹ́ ká kúrò níbẹ̀ ká wá sí ìkan tí Ifá jẹ́ tí à ń sọ̀rọ̀ nípa. Àwa sọ wípé Ifá jẹ́ ohun Olódùmarè. Ifá tó jẹ́ ohun Olódùmarè yìí láyé àwọn baba ńlá wa ìkan tí wọ́n fi ń gbé ìgbé ayé wọn nìyẹn. Kò ń ṣe wípé àwọn baba wa ò practice nǹkan tá à ń practice lónìí tó jẹ́ nǹkan ìgbàlódé tá à ń lò lónìí. Tá bá ní pé àwọn baba wa ní nǹkan tó ń jẹ́ sports, tá bá ní pé àwọn baba wa ní nǹkan tó ń pè ní exercise, táwa pè ní exercise lénìí, ìgbé ayé àwọn baba wa ń gbà yẹn náà ni ìgbé ayé tó sì ń ṣẹlẹ̀ lóde òní. Fún àpẹẹrẹ, àwọn baba wa wọ́n máa jókòó sábẹ́ igi, wọ́n máa gba atẹ́gùn, wọ́n máa gba fresh air. Àwọn ìmọ̀ ìjìnlẹ̀ lónìí wọ́n máa sọ fún wa wípé káwa náà ká wà níbi tí fresh air wà, ká gba atẹ́gùn, ká lọ síbi tí nature wà. Àwọn baba wa ní ìlànà yìí, wọ́n máa jókòó sábẹ́ igi, wọ́n máa gba atẹ́gùn, wọ́n máa ní fresh air. Ìyẹn ni bí ìfà tó bá pé èèyàn wà nínú AC bíi ẹ̀rọ tó ń jẹ́ kí amúlétutù, ẹ̀rọ amúlétutù òun ni AC. So àwọn baba wa ti mọ̀ wípé tí ooru bá mú, àwọn ní láti jókòó síbi tí wọ́n máa ti gba atẹ́gùn sí ara. Now ẹ jẹ́ ká tún gbé síwájú sí ní àwọn bàbá wa. Báwo ni àwọn bàbá wa ṣe ń ṣe sports? Àwọn bàbá wa tí wọ́n bá rí ẹranko tí wọ́n fẹ́ pa ẹranko, wọ́n máa sá eré ni láti lè mú ẹranko náà láti pa. Kí ni nǹkan tó ń ṣe yẹn? Wọ́n ṣe sports láti káàkiri. Àwọn eré oríṣiríṣi làwọn bàbá wa ń ṣe láyé ìgbà yẹn tó dàbí eré ìdárayá. Ẹ̀yin brother mi, ẹ̀yin sister mi tẹ́ ń wo fídíò yìí, ẹ ti mọ nǹkan tí mò ń sọ. Ẹ dẹ̀ lè comment different things táwọn bàbá wa ń ṣe láyé ìgbà yẹn. Ẹ lè comment sínú comment section tó jẹ́ wípé ayé òde òní òun ni wọ́n dàbí pé wọ́n modernize táwọn bàbá wa ti ń practice ẹ̀. Kókó ọ̀rọ̀ mi náà ni wípé Ifá tí àwọn tó ń sọ wípé Ifa Mo Geography yìí tí wọ́n ń sọ, ta sọ wípé ìmọ̀ wọn kù díẹ̀ káàtó ni. Ṣùgbọ́n ìbànújẹ́ ló jẹ́ wípé àwọn bà tó yẹ kó jẹ́ leaders wa, àwọn tó yẹ kó jẹ́ àwọn aṣíwájú wa, nítorí pé wọ́n ti wà ní ẹ̀sìn míì ni wọ́n ṣe ń sọ àwọn ọ̀rọ̀ àhesọ ọ̀rọ̀, àwọn ọ̀rọ̀ àbùkù sí ìlànà baba ńlá wa. Báwo wá ní Ifá ṣe mọ geography? Ifá mọ geography o, ṣùgbọ́n Ifá ò ní pè fún yín ní geography. In fact, ọ̀rọ̀ geography àbí kò ṣe geography àbí ọ̀rọ̀ Ifá ó mọ geography yìí, ó jẹ́ nǹkan gbòógì, àpẹẹrẹ gbòógì tí ó yẹ kí àwa Yorùbá fi mọ̀ wípé Ifá òun ló tò ilé ayé, Ifá òun ló tẹ gbogbo ilé ayé dó. Kí nìdí ni wípé àwọn bàbá wa nígbà tí wọ́n kúrò ní Ilé Ifẹ̀, migration, ẹ dẹ̀ ti mọ̀ wípé ìmọ̀ ìjìnlẹ̀ tí àwọn scientists tó ń ṣe, ìmọ̀ ìjìnlẹ̀ táwọn onímọ̀ tí wọ́n ṣe ni wípé ilẹ̀ Áfíríkà ni gbogbo wa ti ṣàn wá. Ọ̀rọ̀ yìí ò ń sọ̀rọ̀ wípé bóyá Ifá kan ló sọ bẹ́ẹ̀. Ọ̀rọ̀ yìí ò kì í sọ̀rọ̀ ẹ̀sìn, kò ń sọ̀rọ̀ pé Ifá ló sọ bẹ́ẹ̀. Sáyẹ́ǹsì fúnra ẹ̀ ti prove wípé ilẹ̀ Áfíríkà ni àwa èèyàn ti ṣàn láti lọ sí káàkiri àgbáláyé. Ṣùgbọ́n kò yé àwọn onímọ̀ ìjìnlẹ̀ dájúdájú pé ibo ni àti wá gangan nílẹ̀ Áfíríkà, nílẹ̀ àwa láwọ̀ dúdú. Ṣùgbọ́n ìṣẹ̀ṣe ó fún wa ní answer, ó fún wa ní èsì tó dánmọ́rán. Kí ni àwọn èsì náà? A mọ̀ wípé Ilẹ̀ Ifẹ̀ ni gbogbo wa ti ṣàn káàkiri because ìtàn wa sọ fún wa bẹ́ẹ̀ wípé Ilé Ifẹ̀ ni orírun ayé. Mo lọ sí Ilé Ifẹ̀ ní bí oṣù mélòó kan sẹ́yìn, ó máa ti tó bí ọdún kan báyìí. Mo lọ ṣe interview fún the
custodian of the custodian of Oduduwa shrine in Ilé Ifẹ̀. Ìgbà tí mo débẹ̀ wọ́n wá fi ibì kan wọ̀n mí tó jẹ́ pé ó ní nǹkan tá à ń pè ní egúrù ní ìlú mi ní Èkìtì. Egúrù yìí, nǹkan tí egúrù túmọ̀ sí ni wípé ìkíní yẹn máa dàbí concrete báyìí ni. Concrete òun fúnra ẹ̀ ló máa wà ńlẹ̀ nínú ilẹ̀, ó máa tàn sórí ilẹ̀, kò ń ṣòkúta, ṣùgbọ́n egúrù là ń pè. Egúrù òun ló ya nǹkan bíi máàpù Áfíríkà sí ilẹ̀ fúnra ẹ̀ naturally tó wà ń bẹ̀, kò sẹ́ni tó ṣe, ó wà ń bẹ̀ ní ibi tí Odùduwà tí ó ti lo ìgbà. Ó wà ń bẹ̀ dòní. Ìyẹn túmọ̀ sí wípé àpẹẹrẹ ni fún ẹ láti mọ̀ wípé Ilé Ifẹ̀ ni gbogbo wa ti ṣàn wá. Now, ìgbà táwọn bàbá wa ń kúrò nílé Ifẹ̀, wọn ò mọ ibi tí wọ́n fẹ́ darí sí, wọn ò mọ nǹkan tó ń jẹ́ North Pole, South Pole, North East, wọn ò mọ nǹkan tó ń jẹ́ gbogbo nǹkan báyìí. Ṣùgbọ́n Ifá ni wọ́n ń dá láti mọ ibi tí wọ́n máa gbà. Kí dẹ̀ ni geography máa ń sọ̀rọ̀ nípa? Geography máa ń sọ̀rọ̀ nípa direction. Direction ni geography máa ń sọ̀rọ̀ nípa. Tá bá ń kí ni direction yẹn ni wípé ibi tí ọ̀nà gbà kọjá, ibi tí ẹ máa gbà, ọ̀nà ìlànà ibi tẹ́ máa tọ̀ ní ojú ọ̀nà, òun ni geography ń sọ̀rọ̀ nípa. So àwọn bàbá wa tó bá wá sọ wípé Ifá ò mọ geography, kàn jẹ́ ká wá mọ̀ báwo làwọn bàbá wa ṣe lo Ifá láti fi mọ ọ̀nà tó yẹ kán tọ̀ nígbà tó kúrò nílé Ifẹ̀. Ọ̀nà yẹn Ifá náà máa fi mọ̀ wípé ìwọ gba ọ̀nà báyìí. Ṣùgbọ́n Ifá ò ní pè ní north, Ifá ò ní pè ní south, Ifá ò ní pè ní north east, west and all that. Ifá ò ní pè ní gbogbo àwọn orúkọ wọ̀nyẹn. So àrídájú wà dáadáa wípé Ifá tó bá yẹ pé ìgbàlódé la fẹ́ fi wò Ifá Mo Geography, Ifá Mo Geography. Ayé sọ̀rọ̀ yìí, ẹ jẹ́ ká kúrò lórí ẹ̀, ẹ jẹ́ ká kúrò lórí ẹ̀. Nǹkan tí ò bá yé wa, ẹ wá ìmọ̀ nípa ẹ̀, kẹ́ ẹ mọ̀ kó yé yín. Ẹ má sọ wípé torí pé ẹ fẹ́ sọ ọ̀rọ̀ tó dùn lẹ́nu kẹ́ wá máa ta àbùkù bá ìṣẹ̀ṣe àwọn ìṣẹ̀ǹbáyé àwọn baba ńlá yín. Kò ṣe nǹkan tó bójúmu o, kò ṣe nǹkan tó bójúmu. Àwọn tó jẹ́ táwọn baba wa ń pè ní alálẹ̀, tán máa sọ̀rọ̀ alálẹ̀, àwọn tó jẹ́ onílẹ̀, àwọn tó jẹ́ tẹ́yìn máa pè ní angels, tẹ́yìn máa pè ní angel lọ́dọ̀ yín, àwọn gangan ló jẹ́ alákòóso. Inú wọn ò ní dùn sí àwọn nǹkan báyìí. Àwọn nǹkan tó dẹ̀ ń fa ìfàsẹ́yìn fún wa nílẹ̀ aláwọ̀ dúdú ni ìwọ̀nyí, nítorí nǹkan tá máa jẹ, nítorí pé a fẹ́ kí èèyàn kan kó nífẹ̀ẹ́ sí wa, àbá fẹ́ kí ọ̀rọ̀ tá à ń sọ kó dùn létí àwọn kan, àwa máa ta àbùkù bá nǹkan tí àwọn bàbá ńlá wa tán ti tọ́, àwọn ancestors wa, àwọn onílẹ̀, gbogbo nǹkan ìlànà wọn, àwa máa tẹnu àbùkù bá wọn. Kò ṣe nǹkan tó bójú mu. So mo fẹ́ fàkókò yìí sọ fún gbogbo èèyàn, gbogbo mùsùlùmí àbí ẹnikẹ́ni tó bá ń sọ wípé Ifá ò mọ geography, kan mẹ́nu kúrò ń bẹ̀. Ifá ò mọ geography, Ifá ò mọ binary. Ifá gangan ni wọ́n fi computerize nǹkan tó ń pè ní kọ̀ǹpútà lónìí. Ifá ti ní sílẹ̀ kó tó di pé kọ̀ǹpútà dé, kó tó di pé àwọn òyìnbó aláwọ̀ funfun wá sílẹ̀ wa ni àwọn baba ńlá wa ti mọ̀ nǹkan tó ń pè ní digit, tó ti mọ̀ nǹkan tó ń pè ní binary system. Ṣùgbọ́n àwọn ò pè ní binary, àwọn ò pè ní codification, àwọn ò pè ní gbogbo àwọn orúkọ táwọn òyìnbó ń pè tí wọ́n wọ̀nyí. Ṣùgbọ́n tẹ́ bá wò fínífíní, ẹ rí wípé nǹkan tí wọ́n ń pè ní programming lónìí, nǹkan tó ń pè ní coding system lónìí, ó ti wà nínú Ifá. Ifá gbogbo nǹkan ni ló mú lọ́wọ́, kò sí kọ̀tẹ́ ní bánu Fá. Ifá ló máa fún wa ní direction ní pé ibi báyìí ní kẹ́ yà sí. Tẹ́ bá lọ bá Ifá, ẹ fẹ́ lọ ṣe ọ̀nà báyìí ní kẹ́ gbà ní, ó lórúkọ tí Ifá máa pè é. So ẹ jọ̀wọ́ ẹ̀yin èèyàn wa, ẹni tó bá ní more explanation láti give nípa nǹkan tí mo sọ yìí, kó jọ kó fi sínú comment section láti ṣàlàyé fún ẹnikẹ́ni tó bá fẹ́ mọ̀ nípa àwọn nǹkan tí ìlànà tí Ifá lálẹ̀ fún wa, tá a fi mọ̀ wípé Ifá Mo Geography, Ifá mọ gbogbo nǹkan tẹ́yìn rò wípé Ifá ò mọ̀. Ẹ ṣé gan. This is Get a Better Life TV. Ẹ bá wa tẹ subscribe, kẹ́ bá subscribe sórí channel yìí free of charge. Ṣùgbọ́n tó bá fẹ́ ràn wá lọ́wọ́, kó lo join button yẹn. Join button yẹn wà fún ìrànlọ́wọ́ fún wa ni. Ó wà fún ìrànlọ́wọ́, category oríṣiríṣi ló wà ń bẹ̀. Ìrànlọ́wọ́ yẹn túmọ̀ sí lóṣooṣù, ìrànlọ́wọ́ tó bá lè máa ṣe fún wa, ẹ̀ ti fi síbẹ̀. YouTube fúnra ẹ̀ ló mọ bó ṣe máa gba owó yẹn, tó dẹ̀ máa mọ bó ṣe máa fún wa later. Ìyẹn ni join. Ìyẹn ló máa tún jẹ́ kẹ́ jẹ́ members. A dẹ̀ ní database àwọn tó jẹ́ members wa. A dẹ̀ máa ń fún wọn ní ìwúre. Àtẹni tó ń ràn wá lọ́wọ́ láti bó ṣe ń wo fídíò wa, gbogbo yín là ń fún ní ìwúre. Àtẹni tó bá wá ń like fídíò wa, àtẹni tó bá wá ń share fídíò wa, a mọ̀ pé gbogbo akọ́ ló ní owó tá lè fi ràn yàn lọ́wọ́. Òun ni mo ṣe máa ń sọ wípé your support in cash and in kind. Thank you very much for watching. This is Get a Better Life TV, and bye for now.